òfin Ọlọ́run ọba ni pé gbogbo ẹ̀dá tó yòówù tó bá ti lè mu omi dandan ni kó tọ̀, gbogbo ẹ̀dá yòówù tó bá ti lè jẹun dandan ni kó yàgbẹ́. So òfin Ọlọ́run ọba ni gbogbo ẹni tó bá ṣoore fún yẹn láyé àfi kéèyàn ó dúpẹ́ fún ẹni tó ṣoore fún wọn. Mo wá dúpẹ́ fún gbogbo ọmọ Yorùbá o tán fún mi ní àwọ́ọ̀dù ní on 26 Saturday ìjẹta nílùú Ilé-Ifẹ̀. A dẹ̀ kí kábíyèsí wa, kábíyèsí Ọ̀nẹ́rìṣà tán gba gbogbo ọmọ Yorùbá lálejò nínú ààfin wọn. Ọba dáadáa nu gbogbo tí ọmọ Yorùbá bá fẹ́ ṣe kábíyèsí Ọ̀nẹ́rìṣà wọn á ní ká máa bọ̀ wá sínú ààfin àwọn àṣẹ wọ́n sì gbà wá lálejò nínú ààfin wọn. Àwa dúpẹ́ fún kábíyèsí wa, sì dúpẹ́ fún gọ́fúnà Ọ̀ṣun State so tí àwọn náà gba àwọn ọmọ Yorùbá lálejò lérí Yorùbá Children Festival nílùú Ọ̀ṣun State. Àwa kí gbogbo ọmọ Yorùbá o nílé lóko tó bá di May 6 ní next week Monday Tuesday wọ́n ní ká pàdé ní Ìbàdàn, ìlú Ìbàdàn. Tá bá pàdé ìlú Ìbàdàn yìí gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá pátá àwọn ni wọ́n sọ pé ká pàdé ìlú Ìbàdàn láti lè ṣe pé kálukú wá sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún tí bá ń do kálukú nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè mí ìpè bàbá chief mọ́mù ó yẹ kí ìmọ̀ràn tó ń fẹ́ mú wá káwọn dáko ẹlòmíràn ní security wọn ni ẹ mọ̀ wò rẹ̀ pè mí. Àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá wọn ní ká wá kí kálukú wá sọ ẹ̀dùn ọkàn rẹ̀ ètí bá ń dun ọmọ Yorùbá kì í ṣe pé mi lẹ́ẹ̀mọ̀ pè lérí fóònù so lẹ́ẹ̀mọ̀ pè lérí fóònù pé nǹkan báyìí ni ẹ̀yin kálukú náà wá sọ lérí wọn lẹ́ni tó kọrin tó ní lóòdùn òun ló fi ti ara rẹ̀ gbọ́. Àwọn mi pè mí àwọn fẹ́ kí Tinubu ṣe lẹ́ẹ̀kejì ni mo ní mo ti gbọ́ kì í ṣe mi lẹ́ẹ̀sọ fún ẹ wá sọ lójú gbogbo ọmọ Yorùbá kí gbogbo ayé orí tẹ́ bá ń fẹ́ ẹ tí bá sì fẹ́ ilẹ̀ Yorùbá kó di yọkọ́ gba Yorùbá nìsan náà ni ẹ sọ ètí kálukú bá ń sọ kálukú ọjọ́ sọ wọn lẹ́ni tó kọrin tó ní lóòdùn òun ló fi ti ara rẹ̀ gbọ́ tọkọ. God bless Yorùbá nation. Ẹ ṣé.